ọ̀rọ̀ Jésù kejì. Ọ̀rọ̀ kẹta. Ọ̀rọ̀ kẹrin. Ọ̀karùn-ún ti Jésù nínú lórí igi àgbélébùú. Ọ̀rọ̀ ìkẹfà. Kristi lórí ọ̀rọ̀ péjọ sí Kristi. Tẹ̀rí bí ènìyàn bá ṣẹ̀ wá, ó máa dùn wá. Ṣùgbọ́n nínú ìrora yẹn láti gbọ́dọ̀ dáríjì gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ohun tí Bíbélì tó ń fi yé wa ní ọ̀sán yìí nìyẹn. And the truth is that you cannot carry the cross and carry bitterness at the same time. Ẹ jẹ́ kí a gbàdúrà. Orúkọ Jésù. Ọlọ́run gbé ọ̀gá lẹ́ẹ̀kan sí gba ọpẹ́ wa. Bí a ti ń lọ láti lọ gbọ́ ọ̀rọ̀ àkọ́kọ́ sí ìwọ sàn lórí igi àgbélébùú, ẹ̀mí mímọ́ ti kan lára rẹ̀ mí sí wa. Èyí tó ń sọ tó ń gbọ́ lónìí, ẹ̀mí mímọ́ tó tọ́ wa sọ́nà ilé ológo. Ògo ni fún orúkọ yẹn. Jésù Olúwa wa. Lẹ́ẹ̀kan sí a gbé Ọlọ́run ga fún orí ọ̀fẹ́ tó fi fún wa. A kí àwọn bàbá ní ìkàlẹ̀. A dẹ̀ gbàdúrà wípé orí ọ̀fẹ́ Ọlọ́run yóò máa pọ̀ sí nínú ayé wọn. A kí gbogbo àwọn ọmọ Ọlọ́run káàbọ̀ sínú ìsìn ọ̀rọ̀ méje lórí igi àgbélébùú yìí. Lórúkọ Jésù, ikú Jésù kò ní lọ lásán lórí ẹnìkankan wa. Kí ni ọ̀rọ̀ àkọ́kọ́ tí Jésù olùgbàlà wá sọ? Òun náà láwọn rí nínú ìwé ìrètí Lúùkù orí ìkẹtàléníogún ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n. The book of Luke chapter 23 verse 34. Luke 23 verse 34. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa. Ó ní Jésù sì wí pé, Bàbá dáríjì wọ́n nítorí tí wọn kò mọ ohun tí wọ́n ń ṣe. Wọ́n sì pín aṣọ rẹ̀ láàrin ara wọn, wọ́n sì di ìbò rẹ̀. Hallelujah. Ọ̀rọ̀ Ọlọ́run yìí ń jẹ́ kó yé wa níbi tí Jésù tí ó ti tún bẹ̀bẹ̀ fún àwọn tó tún ń ṣe ìkànsí. Ibi tí Jésù níbi tó ti ń jẹ ìrora tó tún bẹ̀bẹ̀ fún àwọn ènìyàn náà láti sọ pé kí ni Bàbá dáríjì wọ́n nítorí pé kí ni wọn ò mọ ohun tí wọ́n ń ṣe, torí pé kí ni wọ́n jẹ́ aláìgbàgbọ́, wọn ò mọ ọ̀nà Kristi. So gbogbo ẹni tẹ́ ẹ bá ti rí tó jẹ́ pé kò tí ì mọ Kristi, kò mọ ohun tí wọ́n ń ṣe. Àwa lè máa wò wípé nǹkan tó ń ṣe yóò dáa, torí pé kò tí ì mọ Kristi kò lè mọ̀ pé kí ni, kò lè mọ̀ pé kò dáa. Hallelujah. Ó dìgbà tí ènìyàn bá di àtúnbí, ènìyàn lè wà nínú ìjọ Ọlọ́run kó máa ṣe ohun tí ò dáa. Àwa dẹ̀ máa wò pé pẹ̀lú ọjọ́ orí màmá yóò yẹ kó mọ̀ pé ohun tóun ṣe yóò dáa. Kò lè mọ̀ torí pé kí ni, ó ń wá sílé ìjọsìn ni, kò tí ì di àtúnbí. Ọ̀tọ̀ ni àwọn ọmọ Ọlọ́run, ọ̀tọ̀ ni àwọn ọmọ ìjọ. Ènìyàn lè jẹ́ ọmọ ìjọ kó dẹ̀ kọ̀ láti jẹ́ ọmọ Ọlọ́run. Mo gbàdúrà wípé Kristi yóò ràn wá lọ́wọ́. Jesus forgive in pain, nínú ìrora. Ṣẹ̀rí bí ènìyàn bá ṣẹ̀ wá, ó máa dùn wá. Ṣùgbọ́n nínú ìrora yẹn láti gbọ́dọ̀ dáríjì gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Ohun tí Bíbélì tó ń fi yé wa ní ọ̀sán yìí nìyẹn. And the truth is that you cannot carry the cross and carry bitterness at the same time. Because ọ̀pọ̀lọpọ̀ wa la máa ń sọ wípé nítorí tí mò ń ru àpá Kristi kiri kí ẹnikẹ́ni má ṣe ṣe mí ní ibi mọ́. Ìwọ dẹ̀rẹ́ ò lè dáríjì. Ìwọ dẹ̀rẹ́ àwọn ènìyàn tó sì ṣẹ̀ wá àti ìṣetán láti dáríjì wọn. A dẹ̀ sọ wípé à ń ru àpá Kristi kiri. Àpá wo là ń rù bí kò sí àpá láti máa dáríjì ọmọnìkejì wa. Mo gbàdúrà ní ọ̀sán yìí wípé Kristi yóò ràn wá lọ́wọ́ láti máa ṣe bẹ́ẹ̀.
The Bible makes it clear in the book of Ecclesiastes chapter 3 verse 13 that forgiving one another even as Christ forgive you, so also do ye. Gẹ́gẹ́ bí Kristi ti dáríjì wá, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni kí àwa náà kí ó máa ṣe. And I want us to know that forgiveness is a command, not an opinion. Ìdáríjì kò ń ṣe ohun tó jẹ́ pé o lè sọ wípé àmà yàn láti dá ohun tó o gbọ́dọ̀ ṣe ni. Kò ń ṣe wípé tó bá wùn ọ́ kó o dáríjì rárá o. Ohun tó o gbọ́dọ̀ ṣe òun ni kíni? Òun ni ìdáríjì. We must forgive each and other. Ẹ jẹ́ ká wo bí Pétérù ti ń bèrè lọ́wọ́ Jésù olùgbàlà. According to the book of Matthew 18:21-22, Peter said, Lord, how oft my brother sin against me, and I forgive him till 7 times. Ní ìgbà méje. Jésù wá dá lóhùn, ẹgbọ́n ohun tí Jésù fi dá lóhùn. Jesus answered, I say not unto thee until 7 times, but until 70 times 7. And 70 times 7 is 490. Ta ló lè ṣẹ̀ wá ní 490 lọ́jọ́ kan? As a leader, we must forgive. Gẹ́gẹ́ bí adarí, àwọn ènìyàn máa ṣẹ̀ wá. Ohun tá a sọ wọ́n máa náà sọ. Ohun tá a ṣe wọ́n máa náà ṣe. A dẹ̀ gbọ́dọ̀ ní kíni ẹ̀mí láti dáríjì. Hallelujah. Mo gbàdúrà wípé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Kí n tó lọ nínú ìparí ọ̀rọ̀ yìí, màá sọ ìtàn àwọn aya àti ọkọ tó jẹ́ wípé wọ́n fẹ́ra wọn, wọ́n dẹ̀ ti ń gbé láti bí ọdún tó ti pẹ́, wọ́n ti bímọ ìkíní, wọ́n ti bí ìkejì, wọ́n ti bí ìkẹta. Ṣùgbọ́n lọ́jọ́ kan tí ọkọ bọ bí iṣẹ́, ó fi owó oúnjẹ lẹ̀, ìyàwó òdẹ̀ tí ìdáná. Bí ọkọ ṣe bínú nìyẹn, bó ṣe bínú kò jẹun kò ṣe nǹkan kan, ó dẹ̀ lọ sùn. Kẹ́dẹ̀ máa wá wo ṣẹ́rí ọjọ́kọ́jọ́ tí ènìyàn bá ti sùn pẹ̀lú ìbínú, ó fi ìgbé ayé òru ẹ̀ lé Sátánì lọ́wọ́, torí Sátánì ló ní òru. Hallelujah. Ìwọ náà ṣe àkíyèsí pé gbogbo ọjọ́ tó o bá ti gbé ìbínú lọ sùn, lọ́jọ́ yẹn ló máa ń lálàkàlà. Lọ́jọ́ yẹn ló máa rí wípé wọ́n bá ọ sùn lójú oorun, torí pé kí ni ìbínú yẹn Sátánì ló ní. Ọjọ́kọ́jọ́ tí ọmọ ènìyàn bá ti gbé ìbínú lọ sórí ibùsùn, inú Sátánì máa ń dùn ni. Torí ìgbà yẹn o ò lè gbàdúrà, kò sí bó ṣe fẹ́ ṣe o ò lè gbàdúrà, torí pé kí ni ìbínú o ò lè dáríjì. Àwọn ọmọ wa máa ṣẹ̀ wá, aya wa máa ṣẹ̀ wá, agbára àtòrí ọ̀fẹ́ láti dáríjì Ọlọ́run yóò yọ̀ǹda rẹ̀ fún wa. Kí ló wá ṣẹlẹ̀? Ọkọ yìí nígbà tó jí láàárọ̀ ọjọ́ kejì, ó dẹ̀ ní kọ́ńtíráàtì kan tó jẹ́ pé ó ṣẹ̀ṣẹ̀ bọ́ sí, pẹ̀lú ìròyìn ayọ̀ yẹn ló ṣe fẹ́ sọ fún aya ẹ̀, ṣùgbọ́n unfortunately nígbà tó délé kò bá oúnjẹ, kò lè sọ́mọ́. Ó bá kúkú wò pé ó ti dá jàre, ìbínú yẹn ló fi lọ sùn. Nígbà tó jí láàárọ̀ ọjọ́ kejì, ó kàn déédéé múra ni. Ìyàwó ò mọ̀ pé kọ́ńtíráàtì tó ń lé kó ti bọ́ sí. Ó fi fóònù ẹ̀ sórí tébù ní sitting room, remote TV ó wà ń bẹ̀. Bó ṣe múra tó ṣe gbogbo ẹ̀ tó fẹ́ mú fóònù, remote television ló mú. Hallelujah. Kò yẹ̀ wò, kò ṣe kankan. Ó ti débi iṣẹ́, ó ti dé ibi tó jẹ́ pé wọ́n ti sọ pé pàdé mi níbi báyìí ní báyìí ní aago báyìí. Nígbà tó débẹ̀ ló yọ fóònù pé kóun pè. At the end of the day, remote ló bá lọ́wọ́ ẹ̀. Bí ìbínú ṣe mú kó fèlì kọ́ńtrátì yẹn nìyẹn, wọ́n dẹ̀ gbé fún ẹlòmíràn, torí wọ́n pé aya ẹ̀ náà wà lé, òun náà wò pé ó gbàgbé fóònù, ó máa padà, òun ò ní gbé, òun dẹ̀ ń rí miss call, kò dẹ̀ gbé, kò dẹ̀ ṣe kankan. Bí kọ́ńtrátì yẹn bó ṣe lọ nìyẹn. Ìbínú ó máa ń gba ire mọ́ èèyàn lọ́wọ́ ni. Mo gbàdúrà ire wa nínú oṣù kẹrin yìí, ìbínú kò ní gbà lọ́wọ́ wa, àti ẹ̀mí láti dáríjì Ọlọ́run yóò gbé wa yé wa. In conclusion, forgiveness is not weakness, it is Christ-likeness. Hallelujah. Láti dáríjì ni, kò ń ṣe pé o gọ̀, kò ń ṣe pé o mọ ohun tó ń ṣe, kò ń ṣe wípé òye rẹ ò pé, kò ń ṣe wípé ò nọ́gbọ́n lórí, kò ń ṣe wípé ọjọ́ orí rẹ náà ló wà bẹ́ẹ̀, ṣùgbọ́n torí pé kí ni? Torí àwòkọ́ṣe Jésù. Mo dẹ̀ gbàdúrà wípé Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká sáré wo àwọn ẹ̀bẹ̀ àdúrà tó wà níwájú wa. Mo ní ẹ̀bẹ̀ àdúrà 4 ní ọwọ́ mi. Ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa bí a ó ti gbàdúrà fún àwọn ènìyàn wọ̀nyí. Okay, let's be seated. Sorry.
ẹ jẹ́ kí a jókòó. àdúrà ẹni àkọ́kọ́ ó wí pé nínú ayé mi ìdààmú kò gbọdọ̀ jẹ́ tèmi. ẹ jẹ́ agbóhùn sókè, ẹ jẹ́ sọ́dọ̀ àdúrà. Olúwa nínú ayé ìránṣẹ́ yìí má jẹ́ kí ìdààmú ó jẹ́ tiẹ̀. gbogbo ogun tí Olúwa ti ṣẹ́ nínú ayé mi kó má ṣe gbórí mọ́. ẹ jẹ́ abá ẹni ìwé gbàdúrà. Olúwa ogun tí o ti ṣẹ́ nínú ayé ìránṣẹ́ yìí Olúwa má jẹ́ gbórí mọ́. kí Olúwa dáàbò bo àwọn ọmọ mi àti àwọn ọmọ mi, kí gbogbo wọn ní òkìkí ńlá. ẹ jẹ́ á sọ fún Olúwa, Olúwa ọmọ ìyá yìí àtàbí bàbá yìí, ọmọ ìránṣẹ́ yìí àti ọmọ wọn, Olúwa jẹ́ kí wọ́n ní òkìkí ńlá. gbogbo àwọn ọkọ ọmọ àti aya ọmọ, kí Olúwa túnbọ̀ fà wọ́n lọ́wọ́ sókè. ẹ jẹ́ á gbóhùn sókè, ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. kí Olúwa fi àlàáfíà kẹ́mi àti gbogbo ohun tó jẹ́ tèmi. àmín. ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa fi àlàáfíà kẹ́ ìránṣẹ́ yìí àti ohun gbogbo tó jẹ́ tiwọn. Jésù Olúwa wa. ẹnì kejì, mo fẹ́ kí Olúwa ní àánú rẹ̀ kó fún mi ní ẹ̀mí gígùn. ẹ jẹ́ á sọ fún Olúwa, Olúwa nínú àánú rẹ̀ fún ìránṣẹ́ yìí ní ẹ̀mí gígùn. ó yẹ jẹ́ á sọ ní àdúrà rẹ̀. orúkọ Jésù, ẹ̀mí mímọ́ nínú àánú rẹ̀ fún ìránṣẹ́ yìí ní ẹ̀mí gígùn pẹ̀lú àlàáfíà tó péye. àwọn ọmọ àti àwọn ọmọ mi, ọkọ ọmọ àti aya ọmọ, kí n má ní ìdààmú lórí wọn. ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ìránṣẹ́ yìí àti aya ọmọ ìránṣẹ́ yìí, ọkọ ọmọ àti ọmọ ọmọ. Olúwa má jẹ́ jẹ́ kí ìránṣẹ́ yìí ó dààmú lórí wọn. gbogbo àwọn ayálégbé tí ó wà nínú ilé mi, kí gbogbo wọn ní ìgbéga, kí n lè bá àwọn náà sílé. ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Olúwa ìránṣẹ́ yìí ó ń gbàdúrà fún gbogbo àwọn ayálégbé nínú ilé rẹ̀. Olúwa kọ́ ilé fún àwọn ayálégbé yìí, kí màmá yìí tàbí bàbá yìí, ìránṣẹ́ rẹ yìí, kí ó lè bá wọn yọ ayọ̀ láti ṣe ilé. gbogbo ìlàkàkà àti iṣẹ́ tí mo ti ń ṣe nínú ìjọ Ọlọ́run, Olúwa jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà. ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ìránṣẹ́ yìí. Olúwa gbogbo ìlàkàkà àti iṣẹ́ ìránṣẹ́ yìí jẹ́ kó jẹ́ ìtẹ́wọ́gbà. Jésù Olúwa wa. ẹ jẹ́ á gbóhùn sókè lórí ìránṣẹ́ yìí. ó ní ẹ bá mi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó gbé mi dìde nínú àìsàn. orí ọ̀fẹ́ ni mo rí gbà. orí ọ̀fẹ́ ni mo rí gbà. ẹ bá mi dúpẹ́ gidigidi. mo ní ìgbàgbọ́ pé àdúrà máa ń gbà lórí òkè yìí. ẹ jọ̀wọ́, ogun tí Ọlọ́run ti ṣẹ́ kó má ṣe gbórí mọ́ ní orúkọ Jésù. ó yẹ ẹja sọ di àdúrà. Olúwa a dúpẹ́ lórí ìránṣẹ́ yìí. gbogbo ogun tí Ọlọ́run ti ṣẹ́ lórí ìránṣẹ́ yìí, Olúwa má jẹ́ ó gbórí mọ́ o. Olúwa má jẹ́ ó gbórí mọ́ o. Olúwa má jẹ́ ó gbórí mọ́ o. gbogbo ibi tí àìsàn náà kò sí nínú ayé ìránṣẹ́ yìí, Olúwa bá wa ṣe, Olúwa bá wa wò wọ́n sàn. ẹja gbóhùn sókè, ẹja sọ di àdúrà. Jésù Olúwa wa. ẹja gbóhùn sókè lórí ìránṣẹ́ yìí náà. I ask for your guidance in every area of my life. ẹ jẹ́ á sọ fún Ọlọ́run, Olúwa máa dáàbò bo ìránṣẹ́ yìí nínú gbogbo ìrìnàjò ayé. ẹ jẹ́ á sọ di àdúrà. Oh Lord, these your children, this your tithe, ask for your guidance in every area. Father, grant guidance. Father, grant guidance into your side in the name of Jesus. ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀. Lead me in right path and help me make wise decisions. ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ìránṣẹ́ yìí. Provide for my needs spiritually, financially and emotionally. Where there is lack, bring abundance in the name of Jesus. Where there is confusion, bring clarity. Protect me and my loved ones from harms. Be our shield and in time of danger, and our peace in time of trouble. Strengthen me when I feel weak, and give me hope when I feel discouraged. Remind me that you are always with me. Open doors of opportunities and bless the work of my hands. Let your favor go before me as I journey in this month of April. ẹ jẹ́ á bá Ọlọ́run sọ̀rọ̀ lórí ìránṣẹ́ yìí. Jésù Olúwa wa. ẹ jẹ́ kí a gbàdúrà. orúkọ Jésù, Ọlọ́run alágbára jùlọ, agbẹ́ọ̀gá fún ọ̀rọ̀ tó ti rán sí wa. gẹ́gẹ́ bí gbólóhùn àkọ́kọ́ rẹ lórí igi àgbélébùú, ẹ̀mí mímọ́ gba ọpẹ́ wa. gẹ́gẹ́ bí a ti kó àwọn ẹ̀bẹ̀ àdúrà yìí tọ̀ wá, tá a dẹ̀ ti gbóhùn sókè lórí àwọn ẹ̀bẹ̀ àdúrà yìí, ẹ̀mí mímọ́ fi ìdáhùn sí. Olúwa fi ìdáhùn sí. ká lè mọ ìyẹn,
ká lè máa gbé ọgọ́ ògo ní fún orúkọ rẹ̀ Jésù Olúwa. Jẹ́ nísinsìnyí fún Ọlọ́run Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́ ẹni tí ọlá àti ògo wà fún láé àti láéláé.